sókè, ká ẹsẹ̀ rẹ̀ kò. Jó ijó, Taido pẹ̀lú mi. Tatu Taido, Tatu Taido. Káwọ́ rẹ̀ sókè. Ẹ ǹlẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi, orúkọ mi ni Taido. Mo ń rìnrìn àjò ìkọ́gbọ́n káàkiri Nàìjíríà. Mo ń lọ káàkiri gbogbo ìlú ńlá ní Nàìjíríà. Ìrìn àjò ìkọ́gbọ́n gidi ni yóò sì jẹ́. Mo wà nílùú Kano báyìí, olú ìlú ìpínlẹ̀ Kano. Ọ̀rẹ́ mi Yusuf ń bẹ níbí láti fi ìlú ńlá ìṣẹ̀dá yìí hàn mí. Ọ̀rẹ́ mi Tatu Taido, mo kí ọ káàbọ̀ sí ìlú Kano. Ó ṣeun. Jẹ́ ká bẹ̀rẹ̀ nípa lílọ sí oko ẹ̀pà bàbá mi, níbi tí a ti máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀pà. Mo fẹ́ràn ẹ̀pà gan ni, ó yá jẹ́ ká lọ. Ojúmọ́ ire sà. Ojúmọ́ ire o ọmọ mi, mo kí ọ káàbọ̀. Mo mú Tatu Taido wá sínú oko láti wá mọ bí a ṣe ń gbin ẹ̀pà. Ó dára bẹ́ẹ̀. Àwọn kan ń pè ní àròmẹ́pà ṣùgbọ́n ẹ̀pà ni àwa ń pè níbí. Mo gbọ́ pé ó wúlò fún oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ni ọmọ mi, ẹ̀pà wúlò púpọ̀ fún onírúurú nǹkan. Bá a bá kórè rẹ̀ tán nínú oko, a ó kó sínú àpò láti tà fáwọn ilé-iṣẹ́ olóròró. Ilé-iṣẹ́ yìí ń lò fún ìpèsè òróró ẹ̀pà, èyí tó wúlò fáwọn ìyá wa láti fi se oúnjẹ àti láti máa dín nǹkan. Nígbà mìíràn tó bá ń jẹ ẹran adìyẹ díndín, ó ṣeé ṣe kó jẹ́ pé òróró ẹ̀pà ni wọ́n fi dín àti pé kì í ṣe nǹkan ẹyọ kan péré ni à ń fi ẹ̀pà ṣe. Kí ni nǹkan mìíràn tí wọ́n tún fi ẹ̀pà ṣe? A lè fi àròmẹ́pà jẹ búrẹ́dì. Ṣé lóòótọ́? Ó máa dùn lórí búrẹ́dì gan ni o. A lè jẹ òróró lásán, a sì lè gbá a lórí iná. Ní pàtàkì jùlọ, ó dára tá a bá fi dín nǹkan jíjẹ mìíràn. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí wọ́n bá fi òróró dín máa ń dùn dáadáa. Báyìí, ó wù mí kí n mú ọ lọ síbi tí wọ́n ti ń paṣọ láró, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn àbí àpèwáwò ní ìlú Kano. Ẹ káàsán. Mo kí yín káàbọ̀ síbi àwọn kòtò tá a ti ń paṣọ láró. Ọ̀rẹ́ mi Tatu Taido ni mo mú wá láti wá wo àwọn ìdárò yín. Iṣẹ́ kan pàtàkì ní iṣẹ́ pípa aṣọ láró, ó sì jẹ́ iṣẹ́ àtìrandíran àwọn baba ńlá wa. Mo jogún iṣẹ́ yìí lọ́wọ́ bàbá mi ni. Bàbá tèmi náà sì jogún iṣẹ́ yìí lọ́wọ́ bàbá tirẹ̀ ni. Ó dára gan ni, ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò. Kò rọrùn o. Jẹ́ kí n wá lọ fi ẹnu odi ìlú Kano hàn. Ibẹ̀ la dé yìí o. Ó lé ní 600 ọdún tí wọ́n ti kọ́ odi yìí, ó sì lé nígbà ọdún tí wọ́n fi kọ́ ọ. Ṣùgbọ́n ògiri ẹnu odi náà kéré púpọ̀. Kí ló dé tí ó fi gbà wọ́n ní àkókò tó pọ̀ tó bẹ́ẹ̀ kọ́ tó kọ́ tán? Kì máa ń ṣògiri kékeré bó ṣe ń wò ó yẹn. Kìlómítà 14 ni nígbà tí wọ́n kọ́. Wọ́n sì fi mọ odi yíká gbogbo ìlú yìí ni. Wọ́n kọ́ odi yìí láti dáàbò bo ìlú lọ́wọ́ àwọn ọ̀tá ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ bá wọn jà. Ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ o, níbo lò ń sáré lọ? Ṣé kájọ máa sáré lọ ni? Mo ń sáré lọ síbi tó ògiri yìí parí sí. Èmi náà yóò sáré pẹ̀lú rẹ̀. Èmi náà fẹ́ mọ ibi tí ògiri yìí parí sí. Èmi ò lè sáré ń tèmi o. Màá dúró dè yín lábẹ́ igi mọ́ngòrò níbí. Nígbà tí ẹ bá ti rí òpin ògiri náà, kí ẹ padà wá bá mi níbí. Yusuf, a ti padà dé o. Ṣùgbọ́n a kò rí òpin odi náà nítorí pé wọ́n kọ́ yíká gbogbo ìlú ni. Kí ló wí? Ibi tó ti bẹ̀rẹ̀ náà ló máa yípo bó o ti ń lọ bó o ti ń bọ̀. Ìdí nìyẹn tèmi kò fi sáré pẹ̀lú yín. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni. Ó káre bó ṣe ṣàlàyé fún mi. Yusuf, ó ti jẹ́ kí n gbádùn ìbẹ̀wò mi sí ìlú Kano. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ. Kò tọ́pẹ́ ọ̀rẹ́ mi. Báyìí, jẹ́ kí n sì ọ́ padà sí ibùdókọ̀ òfurufú. Ó dìgbà ọ̀rẹ́ mi. Ó dìgbà, a ó tún túra rí láìpẹ́.